irú stampede tó ṣẹlẹ̀ yìí irú ẹ̀ ò tún gbọ́dọ̀ ṣẹlẹ̀ mọ́ tẹ́nìkan bá ti tún lóhun dé òun fẹ́ pín oúnjẹ there must be a way láti assist bóyá kan máa pín ní secondary school by secondary school tàbí kan gba address òǹkàlùkù kan dispatch oúnjẹ sẹ́nu ọ̀nà ilé òǹkàlùkù tàbí kan gba phone number account number òǹkàlùkù kan send owó sí account òǹkàlùkù kan dẹ̀ paste orúkọ wọn páwọn tá a fún ni ètò ṣẹlẹ̀ kọjá lọ Ọlọ́run níjọ́ mi ò tún ṣẹlẹ̀ àwọn oníjàgídíjàgan alákatakítí tí wọ́n dá wàhálà lẹ̀ yìí ìyẹn ò sínú ìrònú wọn o ìgbàgbọ́ wọn ni pé àlìjánà nìkan làwọn ń lé àwọn ò lé ayé ẹ wò pùrọ́ kò lé ayé ń sì ń lo fóònù kí ni fóònù wá dọ́wọ́ rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ní fọ́tò ọ̀dà ẹ jáde ẹ wá forúkọ Ọlọ́run búra pé NIN tẹ́ ṣe ẹ ya fọ́tò sim card fóònù yín ẹ ya fọ́tò na international passport yín ẹ ya fọ́tò BVN yín ẹ ya fọ́tò ẹ jáde ẹ wá forúkọ Ọlọ́run búra gbogbo olùtẹ travel dé láyé ẹ wá forúkọ Ọlọ́run búra pé ẹ ṣe biometric ẹ tẹ̀ka torí tó bá ti tẹ̀ka ó ti ya fọ́tò bàbá wa ronú àwọn tí wọ́n pè ní òrìṣà láàrin wọn wọ́n fi sọ apá kan oṣù wọn bó ṣe jẹ́ pé àwọn tí wọ́n pè lórìṣà nínú ìtìróòmù náà wọ́n fi sọ oṣù tiwọn náà àmọ́ sùtúlẹ̀ Yorùbá 30 ní gbogbo ẹ̀ 30 kò sí ètò dín bẹ̀ nínú oṣù ti Gregorian calendar 30 bẹ́ẹ̀ 31 bẹ́ẹ̀ 29 bẹ́ẹ̀ nínú ti Lárúbáwá ọ̀kan jẹ́ 29 ọ̀kan jẹ́ 30 yóò tún jẹ́ 29 yóò jẹ́ 30 ní tilẹ̀ Yorùbá 30 ní gbogbo ẹ̀ ó ń lo Ṣẹẹrẹ Èrèlé Ẹrẹ́nà Igbe Èbìbí Òkúdù Agẹmọ Ògún Ọ̀wáwà Wàràbẹ́lú Ọ̀pẹ méjìlá làwọn bàbá wa náà torí wọ́n pé àwọn náà fọ́ọ̀mù oṣù fúnra ara wọn nílẹ̀ Yorùbá kóyìnbó tó dé ni wọ́n ti ń lò kì í ṣègbà tóyìnbó dé ni wọ́n tó lò àṣà òyìnbó ló dé ló gbà kúrò lọ́wọ́ Yorùbá ìran Yorùbá kí ló sọ wá dẹrù ẹ̀yìn ìran Yorùbá kí ló sọ wá dọ̀tá ara wa ìran Yorùbá ẹ jẹ́ á ronú bí ọdún kan bá parí báyìí ọdún tí ń control ayé lónìí òun lóṣù Gregorian calendar kódà bọ́jẹ̀tì ilẹ̀ Saudi Arabia oṣù January February ní ẹgbẹ̀lé lórí báyìí láti bí ọdún 5 àbí 10 sẹ́yìn wọ́n lo oṣù ojú ọ̀run fún bọ́jẹ̀tì ìlú wọ́n lo oṣù ojú ọ̀run fún ẹ̀sìn wọ́n lo January February láti fi control ètò ìjọba ìlú nígbà tá a bá wá lè sọ pé àwọn ìjọba Saudi ọ̀wọ̀ náà nítorí pé wọ́n lo January February wọ́n fi ń ṣètò ìjọba kí ló dé tá wá fẹ́ sọ páwà làwọ̀ wọ̀ náà Saudi lọ́yọ̀ kọ́kọ́ wọ̀ náà kó tó kà wá lórí ọ̀rọ̀ January February ó yẹ Saudi ọkọ́kọ́ wọ̀ náà kẹ́ tó sọ páwà náà àwa wọ̀ náà bíbá nítorí pa lo January February nítorí pa kíyàn kí Christmas ló ti wá sọ wá dẹni náà nítorí pa kíyàn pé Happy New Year ló ti wá sọ wá dẹni náà gbogbo ẹni tó wá ágìw yìí ẹ̀yin náà lóṣù míì tẹ́ lò ju January February lọ ọ̀rọ̀ ẹ̀sìn nìkan ilẹ̀ lè lo oṣù ojú ọ̀run fún tí ó mu majority yín ẹ mọ ọjọ́ birthday yín nínú oṣù ìjìrí tòní àárọ̀ yẹ ẹ lè mọ̀ ẹ lè kọ lẹ́tà sí yàn nínú ọ̀rọ̀ ìlú àfẹnitẹ́ bá jọjá àfa àlòkù ní ọgbọ̀yé kí ló dé tá a fẹ́ sọ wá dọ̀tá ara wa bọ́dún kan bá fẹ́ parí báyìí àwọn àràn kọ̀ọ̀kan nínú ayé orílẹ̀-èdè kọ̀ọ̀kan nínú ayé wọ́n á bẹ̀rẹ̀ planning ọdún kan la fẹ́ parí kí ló kàn nínú ọ̀rọ̀ wa kí la fẹ́ fi kún ibo láti fail lórí ètò ìjọba tá a ṣe lọ ibo ló kù tó yẹ ká fi kún lórí ètò ìjọba wọ́n bẹ̀rẹ̀ sí plan ẹ̀ bí ṣe rí gbogbo ayé nù ìran Yorùbá nìkan ni ò ní tiẹ̀ ìran Haúsá bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n yẹn wọ́n ti plan kí la fẹ́ ṣe ní 2025 2026 2027 wọ́n ti plan ẹ̀ lẹ́wọ̀ ìran Ìgbò plan tiwọn ìran Yorùbá ló wà lójú kan bá a tiẹ̀ fẹ́ plan ẹ̀ ìjà tá a fẹ̀sìn dálẹ̀ yìí gan ò lè járe dúráyè kankan a kàn sọ́ra wa dọ̀tá ara wa àní ìkan pa wá ọ̀pọ̀ wọn máa lé. wọ́n máa lé àwọn pa wá ọ̀pọ̀ wọn máa jiyàn Yorùbá ẹ jẹ́ ká pa wá ọ̀pọ̀ ká ronú kí a máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀ kí a máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀ kí a máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀ o kí a máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀ kí a máa jẹ wàhálà. àfààní yàrá lálẹ́ ayé
falitani ausefi hakum inna safiya idha lam yuni amamuru inna safiya idha lam yuni amamuru. ẹ̀yin tẹ́ ń dá wàhálà ẹ̀sìn sílẹ̀ nílẹ̀ Yorùbá mo pè yín ará àdúgbò mo pè yín ará àjọ tí ń dá wàhálà sílẹ̀ ẹ kìlọ̀ fáwọn òmùgọ̀ tí wọ́n gọ̀ tí wọ́n fẹ́ lọ́wọ́ ra tí wọ́n bẹ láàrin ẹ lọ kìlọ̀ fáwọn òmùgọ̀ àwọn arìndìn àwọn mùgáfàn tí wọ́n ń bẹ láàrin yìí ẹ lọ kìlọ̀ fáwọn òmùgọ̀ àárín yìí dáadáa. iná sẹ́fì àyíṣà lámúyòní àmàmúrò iná sẹ́fì àyíṣà lámúyòní àmàmúrò. tẹ́ ẹ bá kìlọ̀ fáwọn arìndìn tí ń gbójú jáde lórí íńtánẹ́ẹ̀tì yìí ayé ó sọ pé bẹ́ẹ̀ ṣe ṣe nù. ayé ó sọ pé ọ̀dọ̀ yín lòmùgọ̀ pín sí gbogbo ayé move lórí ààrẹ ẹ dákun ṣé ayé tí wọ́n ń gbé Saudi Arabia náà làwọn náà sì ń gbé Nàìjíríà yìí ṣé Islam tí wọ́n ń ṣe Saudi Arabia làwọn náà ń ṣe Nàìjíríà yìí sá Islam fẹ́ Islam àkóyànmọ́ra ní ti Saudi Arabia bọ́ ọba ti jẹ́ mùsùlùmí kódà kọ́ ọmọ jẹ́ mùsùlùmí tó ọba parọ́ tásìrí ọba ti tú o free láti wọ Mẹ́kà láti wọ Mẹ́dínà láti wá sin lọ bí ẹ mú ẹ gan ní tí wọ́n bí ọ léèrè ní pé kó ka Fatiha kó pèrún kó ka súrà tó kàlí Fatiha tó bá ń kírun kó sì ṣe kalimatu shahada kí wọ́n gbọ́ tó bá ti ṣe yẹn wọ́n ti gbàgbọ́ pé mùsùlùmí ni ọ àmọ́ àwọn tọ̀dọ̀ wa ń bì bí ẹ bá rí ọ mọ́sálásí tó ń kírun wọ́n tún pè ń kèfèrí wọ́n tún kódà ilẹ̀kùn náà àwọn ni wọ́n sì sílẹ̀ ẹ wo plan tí Saudi Arabia ní fún 2025 ẹ lọ wò dáadáa nínú gbogbo bí tí wọ́n kọ sí Saudi Arabia plan fún 2025 ilẹ̀ Yorùbá ò ní plan ìjọba wa ka budget bẹ̀tí ilẹ̀ Yorùbá ò dá plan tiwa ní nǹkan méje ní Saudi Arabia ní kókó táwọn fẹ́ ṣe fún ìlú Mecca fún ìlú Medina láàrin 2025 nìkan Vision 2030 tí wọ́n ń bá bọ̀ látijọ́ yìí tí wọ́n ti fẹ́ ṣe nǹkan 19 tí ò sórílẹ̀-èdè kan tó ṣe rí láyé wọ́n continue rẹ̀ 2030 náà làwọn ni wọ́n parí majority rẹ̀ ẹ wo Saudi Arabia ẹ wo lẹ̀ Nàìjíríà ẹ wá wo àwọn mùsùlùmí Saudi Arabia ẹ wá wo bí wọ́n ṣe ń plan àkọ́kọ́ tí wọ́n ṣe lára 2030 Vision 2030 ìlú Niyom tí wọ́n láwọn ó dá sílẹ̀ ìlú tí wọ́n gbé sórí internet ìlú orí data yóò wà physical tẹ́rì báyìí bẹ̀tí gbogbo ń tẹ́mọ̀ sí ìlú yẹn data ni bẹ́ẹ̀ move data ni bẹ́ẹ̀ rajà data ni gbogbo nǹkan kódà bẹ́ẹ̀ wọ hòtẹ́ẹ̀lì data ni tí ò tí ì sírú ẹ̀ ní gbogbo ayé Saudi Arabia àwọn òwúwa olùkọ́ bíi tiyín yìí sí Saudi Arabia lẹ́ sọ fún pé wọn gbọ́dọ̀ ya fọ́tò Saudi Arabia tó ń dá ilé yìí wò níbi tí wọ́n lajú dé sáwọn lẹ́ sọ fún pé ká má ya fọ́tò lára tí wọ́n tún ṣe wọ́n dá ìlú kan sílẹ̀ sórí omi ara Vision 2030 ìlú yẹn wọ́n ń pè ní Hexagon wọ́n ṣe ọkọ̀ ojú omi tó jẹ́ pò ń lọ tóbi jù ní gbogbo ayé wọ́n wá gbé odidi ìlú sórí ẹ̀ wọ́n ní ọkọ̀ ojú omi yẹn yóò máa gbà yan 60 million tí a bá fẹ́ máa gbé bẹ̀ lẹ́ẹ̀kan náà nínú ọkọ̀ ojú omi yẹn stadium wà ńbẹ̀ fẹ́ni ó bá fẹ́ gbá bọ́ọ̀lù kẹ́lì mọ́ bí ó tóbi dé airport ń bẹ nínú ọkọ̀ ojú omi yẹn airport tí plane ti lè fò tí ó tó bá nínú ọkọ̀ ojú omi oríṣiríṣi ìlú tí wọ́n tún fún lórúkọ ńlọ wà lórí ọkọ̀ ojú omi yẹn ọkọ̀ ojú omi yẹn yóò máa yípo bóòrùn ṣe ń yípo táyé ń yípo òrùn ní kíní wọn máa yí díẹ̀ àwọn tó bá kọ ẹ̀gbẹ́ sí west lẹ́nìí ó lè dọ̀là kan bára wọn pàwọn ti kọ ẹ̀gbẹ́ sí east lórí omi ní Saudi Arabia tààlà àgbẹ̀sìn lọ́dọ̀ wọn ẹ wo bí tí wọ́n lajú dé ọ̀kan nínú nǹkan tí wọ́n tún plan òní Jeddah tó wà wọ́n fẹ́ jowú ilé tó ga jù tí ń bẹ ní Dubai wọ́n fẹ́ jowú Burj Khalifa wọ́n wá ní Jeddah làwọn kọ́ sí àwọn ó dẹ̀ sí ní 2030 wọ́n lòun ní ó ga jù ní gbogbo ayé yóò ga débi pé yóò kọjá àbí tí cloud ti ń wá èyí tó mì pé àwọn kan wà nínú ilé tí wọ́n fẹ́ kọ́ yẹn òjò ní máa débẹ̀ ibi òkè rẹ̀ lọ́hùn ó ti kọjá bí òjò ti wá Saudi Arabia náà ni o
Saudi ta la bá dẹ̀sìn pọ̀ ẹ wo plan wọn ẹ wo bí tí wọ́n lajú dé Riyadh Metro wọ́n plan wípé ọdún 2025 yìí làwọn bẹ̀rẹ̀ Riyadh Metro train tó fast jẹrun plane lọ àwọn làwọn kọ́ lò kí China gan tó lò ẹ wo Saudi Arabia ẹ wo plan ẹ wo bí tí wọ́n ń báyé lọ ya aládàlẹ̀ hajj. falitaniya o sẹfìyàkùn iná sẹfìyà ìdá lámúyòníyà máa múru iná sẹfìyà ìdá lámúyòníyà máa múru. wọ́n wá rí i pé 2030 ó kù ọdún mẹ́fà lẹ́yìn. Saudi Arabia tún gbéra tán bí ajá fọ́. wọ́n láwọn ò tí ì parí Vision 2030 àwọn ń lọ sí Vision 2040 wọ́n fẹ́ plan sílẹ̀ dé 2040 èyí tó túmọ̀ sí pé ọdún mélòó ló máa jẹ́ yẹn bíi 16 years lẹ́nìí wọ́n fẹ́ plan sílẹ̀ fún lára tí Saudi Arabia plan sílẹ̀ ni pé kó tó di 2040 ilẹ̀ Saudi Arabia gbọ́dọ̀ dénú òṣùpá àwọn fẹ́ dénú moon kó tó ara Vision 2040 Saudi Arabia. bíbélì yìí ti jà sí fọ́tò. iná sẹ́fìyà ìzá lámúyòníyà máa múru. Iná sẹ́fìyà ìzá lámúyòníyà máa múru. Saudi Space Agency ara Vision 2040 wọ́n ní láti 2025 àwọn ọmọ àwọn tí wọ́n bá gbárí wọ́n ò máa kọ́ wọn ní gbogbo yunifásitì bí wọ́n ṣe lè ṣe satellite sáà hangi sókè sánmọ̀ àwọn ọmọ producer satellite tá a fi ń lo fóònù lókè sánmọ̀ àwọn náà fẹ́ bá China àti America fà ara plan wọn nù wọ́n fẹ́ dénú òṣùpá wọ́n fẹ́ dénú Mars ẹ̀yin sì ń dúró lórí pé man lam yarda bi qada'i wala yasbir ala ni'mati falyakhruj min tahti samai ẹni tí ó bá yọ́nú sí kádàrá Ọlọ́run tí ó sì yọ́nú sí dẹ̀ra Ọlọ́run kó bínú kúrò lábẹ́ sánmọ̀ ayé àwọn tí ń kúrò lábẹ́ sánmọ̀ ayé o tí wọ́n máa wo ayé lọ́ọ̀kan báyìí bí ìgbà tí wọ́n ń wo bọ́ọ̀lù ní jìnnà tẹ́fẹ́tẹ́fẹ́ àwọn tí wọ́n lọ sínú òṣùpá àwọn tí wọ́n ti kúrò nínú ayé táwa ń bẹ yìí tí wọ́n bá kú síbi tí wọ́n wà ayé kọ́ ni wọ́n kú sí. àwọn tí wọ́n ti wà níbi tó jìnnà tẹ́fẹ́tẹ́fẹ́ wọ́n rí ta wọ́n rí inú ilé wọ́n predict ọjọ́ tó sùn ó lè wọ́n predict ọjọ́ tó sùn ọwọ́ wọ́n predict ọjọ́ tó tutù ọbẹ̀rẹ̀ lójoojúmọ́ náà forecast weather ọjọ́ kọ̀ọ̀kan wọ́n predict àìmọye nǹkan ìwọ tó wà á mọ local government ẹ̀ tán ọwọ́ ń dúró lórí pé wọ́n wrong ó yá àdìsí wo dáadáa ni nítàdébì wí lọ yàgbọ́ yẹ anábì kì í sọ tí ó tako common sense wàláhì ẹ wo new year tí wọ́n pariwo yìí wọ́n predict ẹ̀ láti bí ọdún kan ni mo ti kà ìlú tí ó kọ́kọ́ rí new year 2025 ó ń bẹ lórí internet dédé aago tí ó dọ́dọ̀ wọn láago 12 àwọn tó jẹ́ pé lẹ́yìn aago 12 alẹ́ wọn ni wọ́n bẹ̀rẹ̀ new year tí wọ́n ń bẹ lórí internet country tí ó tẹ̀lé gbogbo ayé kódà ẹni tí ó ṣe new year kan àwa ti pariwo new year lálẹ́ àná àwọn kan ò tí kúrò ní 2024 alẹ́ yìí làwọn kan ó ṣẹ̀ṣẹ̀ wọ 2025 gbogbo ẹ̀ ló ti wà predicted kí ló dé dur kama yaduru dar man lam yadur kama yaduru daru adaru yaduru alayhi kí ló dé tẹ́ fẹ́ sọ lẹ̀ Yorùbá dilẹ̀ oko kí ló dé tẹ́ fẹ́ ẹ̀sìn ò le tó báyìí ẹ̀sìn ò múnira dání tó báyìí ẹ̀sìn náà ló ní káyètì ara wa ibo ni Islam ti sọ mo ti sọ láì máa yé gbà méjì láyà no Quran aya ojú ogun bẹ tí wọ́n bá yín ṣọ̀tá ẹ bá yín ṣọ̀tá ẹ gbọ́dọ̀ wọn lè yọ́nú sí yín àfi ká tẹ̀lé ẹ̀sìn wọn lan tardanka yahudu wala nasara hatta tattabi'a millatahum àfi tẹ́ ẹ bá tẹ̀lé ẹ̀sìn wọn lókù wọn lè yọ́nú sí yín àwọn aya ojú ogun nu ja'idul kuffar wal munafiqin waglus alayhim báwọn jà ẹlẹ́ kankan mọ́ wọn aya ojú ogun ni àwọn aya àgbà tí ò sójú ogun wà nílẹ̀ tó jẹ́ aya àfẹ́ tó jẹ́ aya àfọkànbalẹ̀ tí wọ́n bá ń jagun lọ́wọ́ ní Nàìjíríà ìjọba Nàìjíríà ò ní máa sọ fún wọn wípé
àwọn tẹ́ ń bá jagun àwọn Boko Haram ẹ dákun ẹ bẹ̀rù Ọlọ́run o ẹ fọwọ́ra wọn lórí ni o ntíjọba ó sọ ni pé ẹ clear everybody dànù ẹ clear wọn dànù ntí ń jẹ́ ojú ogun nìyẹn al-Islamu dinun wa dawla méjèèjì ní Islam kópọ̀ ẹ̀sìn ní ìjọba ni bẹ́ẹ̀ náà ni Qur'an sì sọ kalẹ̀ ẹlòmíì wá ń bẹ̀rẹ̀ pé kí ló dé tẹ́ mọ̀ wá ka aya Qur'an tí ń ṣépè lẹ́nìkan ẹlẹ́ fi ń kírun bẹ́ẹ̀ ni ìyẹn ni mo sọ táwọn kan gbé jáde nínú àwọn apá kan àwọn oníṣẹ̀ṣe tán ní alábòsí ni ṣé kí n gbàgbé ẹ̀sìn tèmi nítorí pé mò ń fẹ́ àlàáfíà kí n má lè dúró lórí ntẹ́sìn mi wí ẹ má jà bára wa jà ni mò ń wí mi ò lè kú ònú Islam láyé tí màá fi kú inú Islam ní ẹbí mi sí inú Islam máa tán sí inshallah ẹ má jà bára wa jà ni ìyẹn ò sọ pé kí n má lè validate tó jẹ́ ẹ̀tọ́ Islam pé bó ṣe yẹ kó lọ lélẹ́yìí náà wá ń jáde wọn ni alábòsí ni ṣé kí n wá tẹ̀lé ẹ̀sìn tiẹ̀ lọ pátápátá ìgbà yẹn mo tó dẹni rí Ọlọ́run ò ní jẹ́ kí n ríru ẹ̀ yàrá dalẹ̀ ayé. fẹ́lí tẹ̀ni yá ó ṣẹ̀fẹ̀ àkùmù iná ṣẹ̀fẹ̀ yá ìdá lámúyò ní àmàmúrò iná ṣẹ̀fẹ̀ yá ìdá lámúyò ní àmàmúrò. kí ló dé tàǹkà Al-Qur'ani tọ́lọ́ ń fi ṣépè fẹ́ nìkan tá a sì fi ń kírun kódà tá a fi ń ṣàdúrà fẹ́ lómi. gbogbo àyà Qur'ani látòkè délẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ni bó o bá ń ka ó máa gbà ládàá wájú Ọlọ́run kódà tó o bá ń ka tàbátì àdá o tó ní ládàá tó máa gbà gbogbo kẹ́límà tí ń bẹ nínú Al-Qur'an gbogbo hurufu tí ń bẹ nínú Al-Qur'an gbogbo ohun tó jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run látòkè délẹ̀ lọ́dọ̀ àwa mùsùlùmí kíkà rẹ̀ ó máa fi gbà ládàá ni eléyìí tí wọ́n fi ṣàdúrà fànàbì kan nínú Qur'an tó o bá ń ṣe lórí ara rẹ̀ orúkọ ànábì yẹn kọ́ ni ó máa jẹ́ fún ìwọ ni ó máa jẹ́ fún. Allah nti Qur'an fi wanu àmọ́ fi tabati adakirun dáadáa kódà téèyàn gbà ládàá dáadáa pé ni Ọlọ́run bínú sí ìwọ náà tuntun ká ẹ wá dákun ẹ má jà bára wa jà ńlá ń wí gbogbo àwọn ẹlẹ́sìn yìí náà ò máa wí eléyìí nípa Islam tẹ́lẹ̀ ìjà lóde lórí ìdòwe ẹ wo Vision 2040 tilẹ̀ Lárúbáwá ẹ wá wo ti Lárúbáwá tó plan níbi àwa ti wà lójú kan náà Saudi Arabia plan pé kò ní kọjá 2040 àwọn ò ní nídìí kọ́bọ̀ mọ́ nínú owó hajj àtowó humra àwọn ti diversify wọ́n ti ṣe diversification yẹn wọ 60% báyìí pé ẹja gbójú kò bí ọ̀rọ̀ hajj bógun bá ṣẹlẹ̀ lágbàáyé tẹ́nìkan kan ò ní wá hajj sáà ní maintain economy wa ni epo olúwa diamond ilẹ̀ Saudi gold ilẹ̀ Saudi ó pè wá ìjẹ́ ká mójútó ìyẹn ní Nàìjíríà ò mójútó ló fi jẹ́ pé po nìkan ni wọ́n gbọ́kànlé ìwọ tó ń wò wípé táwọn èèyàn bá lọ hajj mọ́ ebi ọ̀pá Saudi níbo Saudi ti diversify wọ́n ti tún wá bẹ̀rẹ̀ tourism oríṣiríṣi pé Mecca àti Medina nìkan ló wà fún Islam tó bá fẹ́ wo desert irú eléyìí tá máa lọ wo ní Dubai yẹn irú ẹ̀ náà ti wà Saudi nsìn gbogbo nǹkan mèremère tí ó máa mú àwọn èèyàn wá náwó sílùú wọn yàtọ̀ sọ́rọ̀ ẹ̀sìn gbogbo ẹ̀ ní Saudi plan lọ́sàn lóru lára nǹkan tí Saudi tó ń plan fún 2040 Saudi ń wọ́n náà pé àwọn ò fẹ́ depend lórí dọ́là mọ́ àwọn fẹ́ máa lo owó àwọn direct láti fi ṣe ọ̀pọ̀ nǹkan láyé ibẹ̀ làwa sì ti ń jà sí fọ́tò là ń jà sí irùngbọ̀n là ń jà sí ṣòkòtò ọ̀kanlẹ̀ là ń jà sọ́rọ̀ ẹ̀há ẹ wo bí tí Saudi lajú dé tani ó pè Saudi lára oko ọ̀kan nínú ìlú tó dáa jù láyé lónìí Neom City Saudi Arabia ló wà los google ẹ Neom 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 City owó tí wọn ná sí project kan rí láyé ní Saudi Arabia náà lè lórí ya ala dhalé hayi fẹ́lì tẹ̀ni ẹ ó ṣẹ̀fẹ̀ àkùmù iná ṣẹ̀fẹ̀ ya ìdá lámúyò ní àmàmúrò iná ṣẹ̀fẹ̀ ya ìdá lámúyò ní àmàmúrò. Dubai wọ́n control jò látòkè sánmà Dubai ń lo technology wọ́n fi ń control jò òjò ọdún mẹ́wàá ìníkíní yẹn wọ́pọ̀ lẹ́ẹ̀kan náà ní last year ń ló fa omíyalé tó fẹ́ gbé ìdajì Dubai lọ drone tẹ́yìn fi ń ya fídíò lóde pati tá a bá ń jó tí fídíò ọmọ ya gbogbo ẹni tí ń jó kiri
the same drone làwọn lo technology láti improve drone yẹn lọ sí òkè sánmà ibi tí cloud funfun wà electric ń bẹ lára drone yẹn yóò bẹ̀rẹ̀ sí ní máa kọjá láàrin gbogbo àwọn cloud yóò máa dá gbogbo ẹ̀rú bọ̀ yóò máa send electrical wave sínú ẹ̀ ìgbà tí ó bá tó wákàtí méjì òjò ọgbọ́dọ̀ márùn Allah. tó bá jọ́dọ̀ yín bíbá yín ni ẹni ọdún wo ẹ ti pè ń kèfèrí àwọn ibi tó jẹ́ desert tó le jù ní Saudi Arabia Saudi team plan àti lóhun tó bẹ́tà tí Dubai lò pé òjò gbọ́dọ̀ máa rọ̀ sílùú àwọn from time to time àwọn ọ̀gbọ́dọ̀ gbogbo ibi tó jẹ́ desert majority ẹ̀ làwọn sọ di ilẹ̀ tí ì ṣe desert mọ́ Saudi tá a lá tẹ̀lé nìyí o Saudi fẹ́ gba World Cup Saudi tá a lá tẹ̀lé nìyí o Saudi ń gbàlejò nílẹ̀ Saudi ṣé wọ́n sọ fún yín pé kò sí Christian ní Saudi Arabia ni percentage wọn kéré ni just 2%. Ṣé wọ́n sọ fún yín pé àwọn ẹlẹ́bọ díẹ̀díẹ̀ ò tún kù ní Saudi Arabia ni percentage wọn kéré ni just 1%. wọ́n torí ẹ̀ pa wọ́n jọ ń gbé ni kí ló dé tẹ̀yìn ní ká dọ̀tá àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́bọ àwọn tí wọ́n jẹ́ traditionalist kí ló ń dé tẹ̀yìn ní ká dọ̀tá Christian kí ni a ṣe fún wa Quran ní la yanhakumullahu anil ladina lam yuqatilukum fi din èmi Ọlọ́run ò ní kẹ́ ẹ má bá wọn ṣe lálàáfíà àwọn tí wọn ò bá yín jagun ṣé Christian bá wa jagun ni tẹ́ fi dá wàhálà lẹ̀ ṣé traditionalist ń bá wa jagun ni tẹ́ fi dá wàhálà sílẹ̀ méjì ni alùsùnà àwọn tí wọ́n jẹ́ original wọ́n ti lọ wọ́n ṣẹ́kù láyé dòmí pẹ̀lú àkídà àlàáfíà àwọn alùsùnà kan àwọn alùsùnà Kasongo yéye Kasongo ó ní wọ́n pè ní alùsùnà 1990 àwọn ni wọ́n dá wàhálà lẹ̀ o àwọn ni wọ́n fẹ́ sọ ìlú wa ni wọ́n fẹ́ sọ dàlìjánà láì tí ìdọ́rùn o àwọn súnà Kasongo àwọn ni wọ́n fẹ́ dá wàhálà sílẹ̀ fún wa 1990 Ayakumullah. wàláyé àwọn ni wọ́n fẹ́ sọ wá dọ̀tá ara wa mùsùlùmí kì í ṣọ̀tá Christian mùsùlùmí kì í ṣọ̀tá traditionalist tíjà bá dé àmọ́ wa lo àyà pé ọ̀tá ni ó àmọ́ àbára wa jà àpara wa lọ́mọ àjọra wa nílé kí ló fẹ́ sọ wá dọ̀tá ẹ lọ sí Dubai ẹ lọ káyé ẹ̀sìn gbogbo ẹ̀sìn tí ń bẹ láyé ní ń bẹ ní UAE United Arab Emirates gbogbo ẹ̀sìn tí ń bẹ láyé àtẹni tí ń sin màálù gbogbo ẹ̀ ní ń bẹ ní UAE òǹkàlùkù ń ṣe tiẹ̀ lábẹ́lẹ̀ ni Islam nìkan ni wọ́n pronounce sókè bí a ṣe tòlú tí wọ́n nìyẹn wọ́n dẹ̀ ń tibẹ̀ achieve in ló sọ Dubai tó wà ní desert ló sọ di ọ̀gá tourism mọ́ gbogbo ilẹ̀ Lárúbáwá lọ́wọ́ torí pé wọ́n fààyè gbàlejò kí ló dé tá dọ̀tá a pè pàdé àlàáfíà láàrin gbogbo ẹlẹ́sìn àti ìparí ẹ̀ ti bẹ́ síta kí ni nǹkan yín lára sọ́nà business yín fẹ́ dí ni ẹ̀yin Kasongo súnà ṣe ọ̀nà business ọ̀nà àtijọ́ àti mú yín fẹ́ dí ni tíra tẹ́ ń kà jáde sẹ́yìn lẹ́kọ́ ni yàtọ̀ fún Quran yàtọ̀ fadis sẹ́yìn lẹ́ ń ka gbogbo àwọn tíra ẹ̀yin lẹ́kọ́ ni kí ló dé títí yín le tó báyìí torí Ọlọ́run adìde ta ìdìde ẹ ti bẹ̀rẹ̀ èpè ẹ ti bẹ̀rẹ̀ ebú ta lànàbì bú ta lànàbì ṣépè fún ta lànàbì fi ṣẹ̀sìn torí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ dárúkọ ẹ jẹ́ ká mọ̀ Christian wo traditionalist wo lànàbì fi ṣẹ̀sìn tàbátí adá abi láàbì tó wà ní Quran ẹ máa dánwò tí arákùnrin yẹn fi kan ànábì ni tá ànábì ọ̀lẹ́ni tí ó gbìjà ẹ̀ kí àyà yẹn tó sọ̀kalẹ̀ nítorí Abu Lahab àdánwò gbáà ló fi kan ànábì kọ́lọ́hún tó gbèjà ànábì. Sallallahu alayhi wa sallam. ẹ wá ní a máa bára wa jà àwa ń pariwo pé kájọ jẹ́ ọmọ Yorùbá ìyẹn ò bà ẹ̀sìn wa jẹ́ lakum dinukum waliyadin ẹ máa ṣẹ̀sìn tíyàn àwa náà máa ṣẹ̀sìn tiwa bẹ̀tẹ̀ já gbà pé níyànjọ ni wá. ó ń bẹ ní London ó tó bẹ́ẹ̀ kó bá Christian ní London jà kó o pè ní kèfèrí ó tó bẹ́ẹ̀ wọ́n bí ọ̀dà. ó ń bẹ ní l'Amẹ́ríkà ó tó bẹ́ẹ̀ kó o pè traditionalist Amẹ́ríkà kó o sọ pé àwọn ẹlẹ́bọnú àwọn olórí burúkú ó ń tàn wọ́n lọ ẹ̀wọ̀n ẹ manage ara yín lọ́hùn àmọ́ ń gbẹ̀dẹ́ Nàìjíríà ẹ ń fi wá pawó ẹ ń gbé lọlẹ̀ Lárúbáwá ẹ ń rìkọ́ọ̀dù lọ́tún lọ́sì ẹ lọ fi gbowó nílẹ̀ Lárúbáwá lọ́dọ̀ àwọn Lárúbáwá tí wọn ò tí ì já àwọn Lárúbáwá tí wọ́n sì wà lórí àkídà tí Saudi Arabia ti jùnù tipẹ́tipẹ́ torí Saudi Arabia ti mú àkídà ènìyàn lènìyàn ènìyàn ní gbogbo wa
Ya la dhale hayi. Falitani ya sefi akumu. Inna sefi ya iza lamuyuni ya mamuru. Inna sefi ya iza lamuyuni ya mamuru. Ibi tẹ́yin tí ń sọ pé ká máa bára wa jà. Pílánù mẹ́rin tó ṣe kókó l'Amẹ́ríkà ní fún ẹ lọ́dún. Ọ̀kan nínú ẹ̀ ni pé gbogbo ẹni tó bá ti wọ̀lú àwọn kò ní freedom àti rìn falala láì jẹ́ pé nìkan embarrass. Ọ̀kan nínú mẹ́rẹ̀ẹ̀rin. Then ọ̀rọ̀ family Amẹ́ríkà láwọn fẹ́ mójútó ní 2025. Majority ọmọ ló ti ń yàyàkuyà. Àwọn fẹ́ improve, àwọn fẹ́ upgrade the family institution. Káwọn ọmọ àwọn ó lè bá lẹ́kọ̀ọ́ ẹ wo bóyìnbó ṣe ń ronú. Amẹ́ríkà wá ní 2025 no 2035 tó kù ọdún mélòó lẹ́ni tó kù ọdún mẹ́wàá lẹ́ni. Wọ́n ní Amẹ́ríkà ní the first human being tí ó kọ́kọ́ wọnú Mars. Àwọn ti program ẹ̀ sílẹ̀. Ìrìn àjò tí a ń sọ tẹ́lẹ̀ pé tí ó bá lọ planet Mars tí ó kù nínú ayé pátápátá tí ó rìnrìn àjò kìlómítà tó kọjá 1 billion kilometers. Àwọn gbà pé oṣù méje ló tọ́ àwọn fi wà nínú spacecraft kó tó lè dé Mars. Ayé kan tó ti parẹ́ tọ́lọ́run ti parẹ́ tí ó sì kankan bẹ̀ mọ́. Àmọ́ tó tútù bẹ́ burú ju tayé lọ tí ó dẹ̀ sátẹ́gùn tá mi sí mú ń bẹ̀. Òyìnbó láwọn gbé bẹ́ àwọn create àtẹ́gùn. Wọ́n ti wá ṣe Elon Musk ti bá ń ṣe spacecraft. Instead oṣù méje ọjọ́ méje ni wọ́n fi máa rìn báyìí. Allah. Spacecraft yẹn ó ní tán bá parí iṣẹ́ lórí aeroplane ẹ̀ ìlú London sí Nigeria ìrìn 1 hour ní ọjẹ́ instead wákàtí 6 àti 40 minutes. Saudi Arabia sí Nigeria 35 minutes. Níbi tí ọmọ sá eré burúkú dé faster than speed, faster than light, faster than sound. The spacecraft tí wọ́n ṣe tán fẹ́ convert ẹ̀ aeroplane nísìn. Àwọn kan nìyẹn sí ayé tá jọ wà yìí náà làwọn eléyìí jẹ́ wàsá. Iná ò lọ lọ́dọ̀ wọn ò rí paya ogun gàrí ò wọ́n bó sì wọ́n rówó rà ìrẹsì ò wọ́n freedom wà ó lè jáde láago kan ru life ní fi àpẹ́ nìkan kan challenge. Sí ayé tá wà yìí làwọn náà sì wà. Àwọn yìí ọ̀wá máyé kankan kí ló dé tẹ̀yìn fẹ́ pa wá nítorí ọ̀rọ̀ ẹ̀sìn. Tí n bá bàbá Yẹmí Ẹlẹ́bùbọn ya fọ́tò kí làdánwò ayé tiẹ̀. Ṣé bí wọ́n lọ láwọ̀ náà kì í sáà ṣe wọ́n ló dáná ẹ fi wá lẹ̀ ṣé wọ́n lọ fẹ́ wọ́n náà ní kí ni problem ẹ. Mo bá bàbá takú ti Jésù ya fọ́tò ìkan tàgì ẹ̀ pé àwọn èrò náà ìwọ má wọ́ọ̀rì fi wọ́n fà wá lẹ̀ ẹ̀yin Kasongo súnà Kasongo ìmọ̀rin yẹn dáadáa Kasongo yéyé ẹ̀yin Kasongo súnà yàtọ̀ ẹ̀yin súnà 1990 tẹ ẹ̀yin Sálàfí 1990 tẹ wá bà gbogbo ẹ̀jẹ̀ ẹ wò bá Amẹ́ríkà ṣe ń ronú. Amẹ́ríkà ní 2035 àwọn fẹ́ dénú Mars. Amẹ́ríkà wá ní January 2026 àwọn kó ènìyàn tí wọ́n pọ̀ fún ìgbà ẹlẹ́ẹ̀kejì níjọ́ tí Amẹ́ríkà ti lọ ní òṣùpá tí wọ́n ti bọ̀ ẹnì kankan ò tí tóun lọ wọ́n rán rọ́bọ̀tì lọ ni. Àwọn wá ṣetán láti lọ padà báyìí ní January 2026. NASA approve ẹ̀ pé àwọn ò jẹ́ kán mọ̀ pé àwọn làwọn control gbogbo sánmà. Ayé tá ń bẹ́ńbẹ́ yìí ọ̀kan nínú ìràwọ̀ tí ń bẹ ń sánmà níbi àwa náà wà yìí. Gbogbo ìràwọ̀ tẹ́ ń rí sánmà tó tàn tín èyí tó tóbi ju ayé wa yìí lọ times 100 ní bẹ́ńbẹ́. Allah. Ayé yìí náà lásìjọ wà. Àwọn tẹ́yìn sọ pé wọ́n wọ náà yìí wọ́n gbé kíní kámẹ́rà kan dìde tó lè fly fúnra ẹ̀ láti 1977 ló ti wà lórí ìrìn àjò. Allah. Wọ́n láwọn fẹ́ wo gbogbo ntọ́lọ̀ ń dá sókè sánmà ó kú láyé tiwa láti bí 40 ọdún plus sẹ́yìn ó wà oríṣiríṣi ayé ló ti kàn lọ́nà tí ò rí nǹkan kan bẹ̀ tí wọn ò lè káǹtì ẹ̀ mọ́. Òun ló jẹ́ ká mọ̀ pé oòrùn tiwa yìí oòrùn ẹyọ kan kọ́ ló wà. Àwọn oòrùn míì náà tó wà fáwọn ayé míì tí oríṣiríṣi ayé tó ń rotate ẹ̀. Orí oòrùn kan wọ́n lọ mọ́lẹ̀ ju oòrùn tiwa yìí lọ ní 50 times. Ó sì tóbi ju oòrùn tiwa lọ ní 100 times. Allah.
òrùn yẹn ò ṣe é wò fún kámẹ́rà yẹn níbi tó mọ́lẹ̀ dé ayé yìí náà lásìjọ́ wà àwọn kan rí eléyìí àwọn kan sì tún gbàgbọ́ nù wọn pọ́lọ́hún bẹ́ẹ̀ yàrá dalẹ̀ ayé. fẹ́lì tẹ̀ni a ó ṣẹ̀fẹ̀ àkùmù iná ṣẹ̀fẹ̀ àìdá lámúyò ní àmàmúrò iná ṣẹ̀fẹ̀ àìdá lámúyò ní àmàmúrò. ẹ̀yin ò rí nǹkan kan create fún wa nílẹ̀ Yorùbá àfikẹ́ divide and rule tactics business ilẹ̀ ń ṣe kì wàláhì bẹ́ẹ̀ bá rí ẹlẹ́sìn kan tí ìranjú tí ìran mú fò business ní í ṣe ọlọ́run ò burú tó báyìí ọlọ́run ò le tó báyìí ọmọ wípé ẹ̀dá ọlọ́run tí wọ́n ń sọ̀tì yẹn ìbínú ni fún ọlọ́run pé òun ń sọ̀tì ẹ̀dá rẹ̀ ènìyàn jọ ọlọ́run lójú kan ńgbà ọ̀kan ó sì wí ó ní ọlọ ṣèpàdé àwọn kèfèrí tá a yàn ọ́ èmi tí mo jẹ́ olórí tọ́lọ̀ ń ṣe ní olórí jihad gbogbo ilẹ̀ Yorùbá pátá stéètì tá a ti níyàn pẹ́ẹ́pẹ́ láti ní 100 àwọn àfa èmi wá ń sọ̀rọ̀ ìwọ tó jẹ́ pé local government kan ni wọ́n ti yàn ọ́ lóyè tí local government yẹn ọ̀kọ́fà tàṣẹ rẹ̀ ọ̀kọ́fà gbogbo Ọ̀ṣun kọ̀kọ́fà Ọ̀ṣun àtọ́ mo ti clear yẹn ti pẹ́ pé ẹ má pèrè ayé ní of Yorùbá land ta ló yàn yín mo sọ fáwọn tí wọ́n fẹ́ gba ṣẹ̀ríà lọ́yọ̀ọ́ mo ní tí kì í bá ṣe pé ẹ̀yin ò pick ẹ mọ̀ nípa politics ayé ìlú kan nílẹ̀ Yorùbá ó fẹ́ sọra ẹ̀ di Ìlọrin tuntun fúnlẹ̀ Yorùbá irú agenda yẹn ni a gbé lọ s'Ógbómọ̀ṣọ́ tá a gé ọwọ́ wọn wọ́n fẹ́ kí gbogbo ilẹ̀ Yorùbá yòókù ọmọ rí ìlú kan gẹ́gẹ́ bí aláṣẹ lórí ọ̀rọ̀ Islam how come níbi ayé lajúdé mo sọ fáwọn àtọ̀yọ́ ní gbogbo ilẹ̀ Yorùbá Ọ̀yọ́ empire ní Islam kọ́kọ́ wà ibẹ̀ ni a ti ń pè wọ́n ní ìmọ̀le ìlú tiyín ní Islam kọ́kọ́ wọ̀ even kó tó délé Haúsá kí Usman Dafodio kó tó gbé jihad dé ẹ̀yin lẹ wá ń lọ ṣe meeting ní Sharia nílùú kan lẹ́ẹ̀mejì àwọn wá sọ́dọ̀ tiyín ẹ̀yin lẹ ń lọ Sharia àbòsí lélẹ́yìí mo sọ pé a nídìí Sharia nínú Islam lóòótọ́ ni mo wí bẹ́ẹ̀ ẹ̀sìn mi ní Islam máa defend ẹ̀sìn mi ẹni inú bá ń bí náà nínú ọ̀yà bí pet ilé ìtẹ́ ń gbé bọ̀ yìí irú ètí wọ́n gbé wọ Zamfara níjọ́sí tó fail tí wọ́n gé Gàdábè lọ́wọ́ tí wọ́n fi dájọ́ Sharia lórí nǹkan táwọn náà ń ṣe irú ẹlẹ́yìn náà ń gbé bọ̀ wàláhì tí wọ́n bá ní wọ́n fẹ́ lo Sharia lódodo gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì rẹ̀ ó yẹ wọ́n ti tì yín lọ bí tí ò yẹ kẹ́ ẹ lọ. torí Sharia ó gbé dájọ́ lé yín lórí pé ẹ̀ ń ba ayé àwọn èèyàn jẹ́ ẹ̀ ń ba orúkọ àwọn èèyàn jẹ́ ẹ̀ ń ba ìjọmọlúwàbí àwọn èèyàn jẹ́ ẹ̀ mọ ẹjọ́ tí ń dá fún wọn láwọn ìlú Islam ẹjọ́ ẹni tó báyàn lórúkọ jẹ́ lórí íńtánẹ́ẹ̀tì ẹ lọ wádìí pẹ̀lú ẹjọ́ wo ni wọ́n dá fún wọn mi fẹ́ sọ jáde kan má lo against Islam ni kì í sí ẹ̀ṣẹ̀ tó kéré láwọn ìlú ilẹ̀ Lárúbáwá ẹ wá rílẹ̀ Yorùbá rò pé ibi tó luko ni ẹ kàn jáde ń kálukú ọkàn máa sọ gbogbo nǹkan rárá kò possible ìlú kan ò lè wá control gbogbo ilẹ̀ Yorùbá ẹni tí ó bá sọ pé òun lo lórí á jẹ́ pé gbogbo ilẹ̀ Yorùbá ló gbà fún kì í ṣèlú local government ẹyọ kan yóò wá bílí pé wọ́n control gbogbo ilẹ̀ Yorùbá rọ́bìtà ló lórí gbogbo òjọ́ ìtàhádù gan bẹ lábẹ́ rọ́bìtà ni bàbá wa ọba Àwùjalẹ̀ bàbá wa Akílẹ̀ tilẹ̀ Ìjẹ̀bú òun ni ọba gbogbo ọba ilẹ̀ mùsùlùmí ilẹ̀ Yorùbá tó wà recognized láìsí iyèméjì ń bẹ ẹ jẹ́ ká jọ gbé lálàáfíà láwí tẹ́ ẹ bá gbà ká jọ gbé lálàáfíà èmi nìkan mo lè fèsì gbogbo yín èyí tí mo ṣe níjọ́sí tí mo sáré withdraw mo wò pé wọ́n ti ń lo against Islam ni àmọ́ tẹ́ ẹ bá ń bá lọ kéèsì yẹn kan bẹ́ẹ̀ lẹ́kùn mo bá yín tọ́jú pamọ́ o mo ti petition tẹ́lẹ̀ tí mo ti bá yín tọ́jú ẹ̀ pamọ́ àwọn Kasongo Suna yín náà ni ọkọ̀ wa bá ṣe máa fight Àwùjáde ibi mo bá ti gba gbogbo orúkọ tó o pè mí tí mi ò bá wéra wà ní kò ní kí n má mẹ́ni tí mo jù lọ lọ́jọ́ orí àwọn kan wéra wà ní tí wọ́n tún look young nínú ẹ̀ ẹlòmí ò ní ti débi kan tí ó ti dàbí arúgbó lábẹ́ ráwà ní
Ya la dale ayi. Falitani ya Osefe yakumu. Inna Safiya iza lamu yuni amamuru. Inna Safiya iza lamu yuni amamuru. Kí ló dé tẹ́ fẹ́ dalẹ̀ Yorùbá rú? Ya la dala ayi. Ẹ wá dákun ẹ̀yin ìjà ẹ̀sìn. Mo lọ Google ẹ̀ lórí internet. Pay the most insulting tribe in Africa. Tribe ìran tó lè bú yàn jù, tó lè ṣépè fún yàn jù l'Africa, wàláhì Yorùbá ni wọ́n kọ. Allah. Ẹ̀yin ẹlẹ́sìn tó yẹ kẹ́ ẹ tún ṣe, ẹ̀yin náà lẹ tún wá dákun yìí. Wọ́n á pè wá bẹ́ẹ̀ bí ọdún mẹ́ta sẹ́yìn. Wọ́n ní ìran Yorùbá ló lè kàn yàn lábùkù jù l'Africa. Why? Nítorí ipá àwọn ẹlẹ́sìn tó yẹ kán ṣàtúnṣe, àwọn náà dákun. Ya la dali ayi. Gbogbo ká máa bú ẹ̀sìn ara wa, ẹ lọ stop ẹ̀. Osefe yakumu. Mùsùlùmí ó lọ stop ẹ̀. Ẹlẹ́sìn Christianity ó lọ stop ẹ̀. Traditionalist ó lọ stop ẹ̀. Tó bá jẹ́ pé a fẹ́ kálàáfíà yóò work, ẹ jẹ́ ká stop ẹ̀. Èmi tí mò ń bẹ̀bẹ̀ ká stop ẹ̀. Mo rí náà traditionalist tó jáde tó ní nígbà àṣírí ẹ̀sìn wọn tú wàláhì kò sí àṣírí kankan tó tún pa Islam. Allah. Ó ń kálukú jọ ń parọ́ mọ́ra wọn ni. Arabu rọ ni majority. Ntọ́ kálukú ń sọ. Tí n tó fa àyà Kùránì ó ní mo ti sọ yẹn. Tó bá dinú Ramadan náà, mo fẹ́ mọ̀ defend tí wọ́n sọ nípa Islam láì ní bú àwọn tó sọ láì ní insult wọn. One after another ni mo fẹ́ mọ̀ mú jáde inshallah. Ọmọ ìyá mi àní ìkan pa ọ̀pọ̀ wọn mọ́lé. Wọ́n mọ́lé ra wọ́n pawọ́ pọ̀ wọ́n máa gíyàn. Yorùbá ẹ jẹ́ ká pawọ́ pọ̀ ká ronú kíyà máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀. Kíyà máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀. Ẹ dákun, kíyà máa jẹ wàhálà. à ń lo àgbo nílẹ̀ Yorùbá a fi ń tọ́jú ara wa dẹ̀ ń gbádùn. Wọ́n kọ́ nígbẹ́rẹ́ ọ̀dà ìgbọ́yà wọn nígbẹ́rẹ́ náà ti dá. Ẹ dákun, kí ló dé tó jẹ́ pé àwọn èèyàn yẹ ẹ̀ lè bá wọn níbi àtúnṣe? Ibà ń rí àwọn alùsùnà bíi Sheikh Imran Eleha níbi àtúnṣe. Àtàwọn tí wọ́n jọrú wọn bẹ́ẹ̀. Kí ló dé ẹ̀yin ò lè rí àtúnṣe ẹyọ kan tẹ́ ẹ ṣe láyé? Bẹ́ẹ̀ tí nǹkan kan bá ti fẹ́ bàjẹ́ báyìí, ẹ pòṣìṣàn ara yín síbẹ̀. Ẹ wá dákun lẹ́ wá dàrú látòkè délẹ̀. Sẹ́sìn náà lélẹ̀ ìtorí Ọlọ́run. Allah. Ẹ jẹ́ àrònú dáadáa. Ẹ lọ mọ kinní kan dájú. Bẹ́ẹ̀ bá dàrú tán, níbòmíì tẹ́ sá lọ, ibi tẹ́ dùn sí náà ni. Allah. Alẹ́ ni tó sọ yìí pé mo ya fọ́tò pẹ̀lú bàbá Yẹmí Ẹlẹ́bùbọn tó wá ní kèfèrí méjì. Bàbá Yẹmí Ẹlẹ́bùbọn, mo ń bọ̀ àbáyín lálejò. Mo ń bọ̀ àkíyín gẹ́gẹ́ bí ẹni tó jù mí lọ nílẹ̀ Yorùbá. Mi ò wá agbára kan dọ́dọ̀ ẹnìkan, agbára Islam tọ́lọ́run fún mi ti tó. Allah. Bàbá takú ti Jésù, mo ń bọ̀ àkíyín. Mo busy láwọn àsìkò Christmas yẹn ni mo ti rò pé mo ń bọ̀ àkíyín tẹ́lẹ̀. Mo kí n wá àkíyín kò tí ì sọ mí di pé ẹ̀sìn mi mo drop ẹ̀. Sànábì ò lọ kí àwọn tí kì í ṣe mùsùlùmí. Sallallahu alayhi wa sallam. Níjọ́ tí wọ́n fara ní ànábì nílùú ẹ̀, kí ló dé tó jẹ́ pé àwọn tí kì í ṣe mùsùlùmí ló ronú kàn pé wọ́n ràn wọ́n lọ́wọ́? Kí ló dé tẹ̀yin mẹ́sìnjà ànábì lọ báyìí? Ẹ mọ̀ báyé jẹ́ yàrá dalẹ̀ ayé. Falitani ya Osefe yakumu. Inna Safiya iza lamu yuni amamuru. Báwo l'ànábì ṣe gbáyé? Ànábì gbáyé nílùú Medina pẹ̀lú àwọn Christian. Ó gbáyé pẹ̀lú àwọn Jew. Ànábì ò pè wọ́n lọ́tá, ànábì ò sọ pé ẹ pa wọ́n. Wọ́n jọ gbáyé ní tànábì tí kò láyé. Àwọn tí wọ́n kì í ṣe mùsùlùmí, àwọn traditionalist ilẹ̀ Mẹ́kà. Ànábì bá wọn gbé títí tànábì fi jáde láyé ni. Ó kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Ìwà lànábì fi ń ra wọn sínú ẹ̀sìn. Ìwà làwọn bàbá wa fi pé majority traditionalist sínú ẹ̀sìn. Ìwà yẹn ni ò sí lọ́wọ́ tí ilẹ̀ yìí fi ń lé àwọn èèyàn kò nínú ẹ̀sìn. Allah. Eléyìí tí mo sọ yìí, mo ready fún dragging. Gbogbo ẹ̀yin admin Akeugba Gold, ẹ dámọ̀ ẹ máa bá mi store gbogbo àwọn fídíò wọn pamọ́. Gbogbo ń tó bá gbà láàfún, àlàáfíà ó jọba nílẹ̀ Yorùbá sẹ́ẹ̀. Ẹnìkan náà ni ó lead pé kálàáfíà ó jọba, ẹnìkan ni ó sacrifice rẹ̀. Kí ló dé tẹ́ fẹ́ sọ wá dọ̀tá ara wa báyìí? Níbi àwọn ẹlẹ́sìn Christianity tẹ́yin ò fura, kò sí ìlú kan nílẹ̀ Yorùbá wàláhì tí ẹlẹ́sìn Christianity ò tí ì fẹ́ ra gbogbo ilẹ̀ tó yípo olùkọ́ ọ̀kátá. I'm into real estate, mo mọ nǹkan tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá.
ibẹ̀ lẹ́yìn tí ń ṣépè fáwọn èèyàn lẹ́yìn yẹ̀yẹ́ àwọn èèyàn ìwọ̀nba àjọ ìgbà tí Sheikh Jaqmal sọ níjọ́sí ó ní á difficult fún mùsùlùmí láti win ní àwọn traditionalists ṣe rò pé ló pa ni ọ̀nà bó la fẹ́ gbà win nígbà táwọn gangan ti wà divided àwọn Sufi ẹni kèfèrí ni wọ́n àwọn kan kèfèrí ni wọ́n àwọn tí ń sa sàlátù ẹni kèfèrí ni wọ́n àwọn tí wọ́n ń ṣe tàájùdù ẹni kèfèrí ni wọ́n ẹ sọ gbogbo wa dọ̀tá ara wa ẹ̀yin náà wá tó nǹkan mélòó lẹ́yìn gan tẹ́ sọ gbogbo wa dọ̀tá ara wa yìí ẹ sì bẹ̀rù Ọlọ́run man kana yarju liqa'a rabbihi falya'mal amalan salihan wala yushrik bi'ibadati rabbihi ahada ẹni ó bá mọ̀ pé wọ́n pàdé Ọlọ́run níjọ́ kan iṣẹ́ rere ni kọ́kọ́kọ́ ṣe kó sì má dá ẹ̀sìn pọ̀ wàláhì mi ò dá ẹ̀sìn pọ̀ wàláhì mi ò dá ẹ̀sìn pọ̀ wàláhì mi ò ń bá wọn lọ jọ́sìn ní church but mo respect wọn wàláhì kò sí babaláwo tó lè jáde pé mo gba àtàrí lọ́wọ́ òun rí láyé kò ṣẹlẹ̀ rí but mo respect wọn àwọn náà dẹ̀ gbọ́dọ̀ respect ẹ̀sìn tèmi náà ìyẹn láfi lè jọgbá ayé yàrá dalẹ̀ ayé. fẹ́lì tẹ̀níyà ó ṣẹ̀fẹ̀ yàkùn. ọwọ́ aeroplane ọ̀mẹni tí ń wọ aeroplane bí kèfèrí ni ó sì jókòó confidently ó sì délẹ̀ Yorùbá ó hẹ́ẹ̀tì ẹlòmíì tí ó kì í ṣe mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ó ń pè lọ́tà ó ń bú gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń gbèjà kéwù gba gold Ọlọ́run ó gbèjà yín dọjọ́ alẹ́ èmi ò rí bí kan tí wọ́n ti bú mi tẹ́ kí n kò bò wọ́n right and left ẹlòmíì ní ọ̀sáfẹ́ káwọn èèyàn ọmọ yìí wọn ni kí ni wọ́n ń ṣe tí wọ́n fi máa ṣépè fún wọ́n sí tí n bá ṣe ń tó dáa ara yóò yìn mí àwọn èèyàn ò gọ̀dé bí kán máa appreciate tó dáa yíyìn yẹn wá kọ́ ni mo need torí kò mú 1 penny wálé fún mi òun kọ́ ló ń jẹ oúnjẹ fún family mi lórí table èmi ò need gbogbo ẹ̀yìn yẹn mo ń ṣe tí mo rò pé yẹ kí n ṣe títàn ó fi kàn tó dáa nípa mi ni ìwọ tí wọ́n ń ṣépè fún ọ gbọ́dọ̀ lọ yẹra ẹ wò kí ló ṣe sẹ́sìn náà ló gbé dání tí wọ́n fi ń ṣépè fún ọ tó báyìí ànábì ò forí gbèpè bẹ́yìn ṣe ń forí gbèpè ya aládàlẹ̀ ayé. fẹ́lì tẹ̀níyà ó ṣẹ̀fẹ̀ yàkùn. iná ṣẹ̀fẹ̀ àìdá lámúyù ni a máa múrò. iná ṣẹ̀fẹ̀ àìdá lámúyù ni a máa múrò. àsìkò tó yẹ ká fún bàbá Tinubu ní ìmọ̀ràn ṣebí ni bàbá Tinubu kó rẹ̀ sí palliative jáde ẹ̀yin lẹ máa gbà ẹ̀yin lẹ máa pín tàbòsí ẹ̀jẹ̀ rẹ̀ sì tán ojú yín dá nígbà ẹ̀jẹ̀ rẹ̀ sì tán lẹ́wọ́ rántí pé ṣẹ̀ríà ní ká má protest o èmi ò ní ká protest against ìjọba torí inú ẹni ó campaign fún Tinubu ni mo wà bẹ̀tẹ̀ yẹra yín wò sẹ́ǹtẹ̀ ń ṣe iṣẹ́ nǹkan tọ́lọ̀ ní kẹ́ ṣe ni àwọn dynasty mẹ́ta tó popular nínú Islam mùsùlùmí nìkan kọ́ lọ́dà ṣe Christian ní support wọn traditionalist support wọn bẹ̀tẹ̀ àwọn tó lọ́pọlọ ní ẹjọ́ dájọ́ Andalusi ẹlọ́ka mùsùlùmí nìkan kọ́ ló dájọ́ Abasi tó síwájú ẹ̀ mùsùlùmí nìkan kọ́ ló dájọ́ Ottoman Empire ọwọ́ àwọn míì tí wọn kì í ṣe mùsùlùmí bẹ nínú success tí wọ́n make àti dynasty àti empire àwọn tí wọn kì í ṣe mùsùlùmí wọ́n jọ pawọ́pọ̀ ni with intention pé lu wa la fẹ́ promote mùsùlùmí ilẹ̀ Yorùbá Christian ilẹ̀ Yorùbá traditionalist ilẹ̀ Yorùbá ẹjẹ́ àánú cooperate lórí ìlú wa kí wọ́n sọ ìlú yìí dèrò ẹ̀yìn ẹ̀rí pa àwọn olóṣèlú dákẹ́ lórí ọ̀rọ̀ ìjà ẹ̀sìn tẹ́ ń jà yìí bẹ́ẹ̀ pariwo jù bẹ́ẹ̀ lọ olóṣèlú àdáyín lò torí wọ́n ti mọ̀ pé instrument táwọn ó lò lásìkò ìbò ńlẹ̀ ti create yìí tó bá continue bẹ́ẹ̀ dásìkò bò wàláhì olóṣèlú ọmọ fi wá bára wa jà ní àti muslim àti christian ẹni tí ò kírun rí ó ti bẹ̀rẹ̀ sí ní wúrúgbà ní ìsìn tọ́rọ mọ̀ pé mùsùlùmí easy láti fúl ọba ti déwájú wọn tó nírùngbọ̀n tó ní assalamu alaikum alaikum salaam yín ọmọ ìyá mi nínú ẹ̀sìn ọmọ ìyá yín lóde yìí o èèyàn díẹ̀ ni ó lè píkì pé ọmọ ìyá lọ́dún wo sọ́dún wo ibo ló ti ń kírun bo ló ti ń gbààwẹ̀ ká dìbò fẹ́ni torí ẹ̀ pé tí a tún kọ́ńtì yìí ṣe ó bẹ́ẹ̀ ju ká máa fẹ̀sìn dìbò lọ ẹ wo bàbá Tinubu ẹ wo bí tí ń bá Nàìjíríà lọ ẹni ó bá lóye tó ní làákàyè yóò mọ̀ pé pẹ̀lú ìyọ̀dá ọlọ́ngbà tí ó bá di 2027 Nàìjíríà ó stabilize padà gbogbo jẹkújẹ tí wọ́n ti kó jẹ tí wọ́n ti jẹ Nàìjíríà lájẹpin lòun wà ń fún wa bí aṣọ kó lè bá dákínní padà sáàyè ẹ̀
Ya ala dale hayi. Fali tẹ̀níyà ó ṣẹ̀fẹ̀. Yorùbá kí ni plan yín fún 2027? Àwọn eléyìí ò ní jẹ́ kárọ́nà plan kankan o. Allah. Ta lọ́kàn tí ó ṣe governor ní state kọ̀ọ̀kan. Ta lọ́kàn ìbò 2027 presidential. Ìbò ní lọ north ti plan, east ti plan. Yorùbá ń bẹ níbi tá a ti ń jàjẹ́ ẹ̀sìn lọ́wọ́. À ń bára wa jà, à ń ṣépè fúnra wa, à ń yẹ̀yẹ́ ara wa. Bó bá dàsìkò bòbó láàṣẹ lè jọ corporate láti gbé ẹni tí ó tún lù wá sí síbẹ̀. Kí ni plan Yorùbá? Àní ìkan pawọ́ pọ̀ wọ́n mọ́lé. Wọ́n mọ́lé. Ìràwọ̀n pawọ́ pọ̀ wọ́n máa gé. Wọ́n máa gíyàn. Yorùbá ẹ jẹ́ ká pawọ́ pọ̀ ká ronú kí a máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀. Kí a máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀, kí a máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀. Ẹ dákun nínú gbogbo orílẹ̀-èdè ayé. Àwọn company tó ń produce kan wọ́n tó fẹ́ pọ̀ nínú ọ̀tìjúlẹ̀ Yorùbá ló ń sìn. Company mélòó ló kù lẹ́yìn company tí ń bẹ lẹ́kọ̀ọ́ tí ń bẹ ní Ọ̀tà lógùn state. Ẹ júwe bí company tó pọ̀ sí mọ́ nílẹ̀ Yorùbá. Kí ló gbé gbogbo company wa lọ? Kí ló dé tá a lè dúró léjọba lọ́rùn? Kòkó ni wọ́n mọ̀lẹ̀ Yorùbá mọ̀ tẹ́lẹ̀. Yorùbá ò lè produce kòkó mọ́. Yorùbá ló kọ́kọ́ ń lead níbi charcoal, èédú bí produce. Ilẹ̀ Haúsá ní produce èédú jù nísìn. Yorùbá ló ní gàrí, èdè Yorùbá ní gàrí látilẹ̀. Ilẹ̀ Haúsá ti ń ta gàrí fún wa. Ilẹ̀ Haúsá ń ta rẹsì fún wa. Ilẹ̀ Haúsá ń ta iṣu fún wa. Ilẹ̀ Haúsá ń ta ẹ̀wà fún wa. Ilẹ̀ Haúsá ń ta àlùbọ́sà fún wa. Ilẹ̀ Haúsá ń ta màálù fún wa. Mélòó nínú farm produce nílẹ̀ Yorùbá ń produce lọ́lẹ̀ Haúsá? Ẹ dárúkọ 5 péré tílẹ̀ Yorùbá ń produce lọ sílẹ̀ Haúsá. Wọ́n wá bá débi pé wọ́n tún wá sílẹ̀ Yorùbá wá gbìn nǹkan sílẹ̀ Yorùbá. Wọ́n á ra ilẹ̀ tí wọ́n bá rà tán wọ́n á gbìn nǹkan síbẹ̀ wọ́n á sì kó trailer wá lóòdù ẹ̀ wọ́n á tó dá padà lọ́sàn àtọ̀hún ni wọ́n ti wá padà wá ta fún wa. Kí ni plan ìran Yorùbá? Ṣé bí ká máa bára wa jagun ẹ̀sìn yìí náà láwà táwọn ọmọ wo ti dé? Ní parí ọ̀rọ̀ stampede tó ṣẹlẹ̀ lọ wàláhì àwọn ìlú tí wọ́n lajú láyé ó tó ní nǹkan tí orílẹ̀-èdè mi ò fi rise. Allah. Challenges ló gbé Saudi strong. Àárín àpáta pẹ̀lú òrùn burúkú. Wọ́n rí a challenge wọ́n dẹ̀ rise. Òtútù ló mú America àti UK rise. Bí challenge kan bá wá báyìí, àwọn orílẹ̀-èdè torí wọ́n pé láyé, wọ́n jókòó wọ́n ṣe meeting. Kí ló kọ́ sí ẹ̀? Kí lọ́nà àbáyọ? Gbogbo wa ọ̀tọ̀ ní tà lé nísìn. Ó yẹ ká wò pé kí ló mú gbogbo àwọn ọmọ wa, gbogbo àwọn ọmọ Yorùbá tí wọ́n ń dìran oúnjẹ kò sówó nílùú, ebi ń pàlú agreed. Educational system yìí ǹjọ́ pé ìran Yorùbá mọ́. Ìran Yorùbá ò kì í kàwé báyìí tẹ́lẹ̀. Gbogbo òwe tó rí ọmọ kàwá lóko tí ó ń dá àṣeyẹn mọ́. Gbogbo àwọn ọmọ wa ní primary school tẹ́ bá lọ sí China láti ọmọ ọdún 2 ní àwọn ọmọ wọn ni ẹ ti ń bẹ̀rẹ̀ láti assemble phone. Nígbà tó ọmọ ó bá wọ secondary school tí ó parí secondary school yóò ti lè produce Android fúnra ẹ̀. Wọn kì í sábà lọ university gbogbo bẹ̀yẹn torí wọ́n kà kún wasting of time. Ọmọ torí ẹ̀ ń pé sórí fóònù wọ́n tètè place ẹ̀ bẹ́ẹ̀. Èyí tó jẹ́ pé ṣe carpentry ni láti kékeré ni ó ti máa kangi pọ̀ ni ó ti máa join ẹ̀. Tó bá jáde secondary school tí ò bá sí òbí ẹ̀ láyé mọ́ yọ kàwé tán fúnra ẹ̀. Torí ti níṣẹ́ tí ó fi manage ara ẹ̀. Kò sí ní tó burú kọ́ ọmọ wà ní university kò tó máa kọ́ṣẹ́ kankan. Níbo jẹ́ pé gbogbo courses tá ní di university gbogbo ẹ̀ ní ń kó sí alọ́pọlọ. Tí n bá rántí teacher tó kọ́ mi ní French in secondary school mo sì máa ń ṣépè ó lù mí débi pé kí mo wá fi French ṣe nínú ayé mi gan báyìí. Kí ni mo fi French ṣe lórí nǹkan tí mi ò nídìí bí wọ́n ṣe ń lu gbogbo wa tí wọ́n sọ wá di tó wù wọ́n nìyẹn. Àìmọye courses tá nídìí nínú ayé. Yorùbá ló kàwé jù ní gbogbo Nàìjíríà. Yorùbá náà ló yẹ kíyàn ó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ wa. Kàn pé gbogbo gómìnà ẹ force vocational courses sínú course àwọn ọmọ wa láti secondary school. Yóò reduce àwọn yahoo, yóò reduce àwọn ọmọ amúgbó tí wọ́n kún ta. Irú stampede tó ṣẹlẹ̀ yìí irú ẹ̀ ò tún gbọ́dọ̀ ṣẹlẹ̀ mọ́. Tẹ́nìkan bá ti tún lóhun dé òun fẹ́ pín oúnjẹ, there must be a way láti assist. Bóyá kan máa pín ní secondary school by secondary school. Tàbí
kán gba àdírẹ́sì òǹkàlùkù kán dispatch oúnjẹ sẹ́nu ọ̀nà ilé òǹkàlùkù tàbí kán gba phone number account number òǹkàlùkù kán send owó sí account òǹkàlùkù kán dẹ̀ paste orúkọ wọn páwọn tá a fún ni. èyí tó ṣẹlẹ̀ kọjá lọ ọlọ́run níjọ́ mi ò tún ṣẹlẹ̀. àwọn oníjàgídíjàgan alákatakítí ti dá wàhálà lẹ́yìn ìyẹn ò sínú òrònú wọn o. ìgbàgbọ́ wọn ni pé àlìjẹ́nà nìkan làwọn ń lé àwọn ò lé ayé ẹ wò pùrọ̀ kò lé ayé ń sì ń lo fóònù kí ni fóònù wá dọ́wọ́ rẹ̀. gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní fọ́tò ọ̀dà ẹ jáde ẹ wá forúkọ Ọlọ́run búra pé NIN tẹ́ ẹ ṣe ẹ ya fọ́tò sim card fóònù yín ẹ ya fọ́tò ní international passport yín ẹ ya fọ́tò BVN yín ẹ ya fọ́tò ẹ jáde ẹ wá forúkọ Ọlọ́run búra gbogbo ìlú tẹ́ travel dé láyé ẹ wá forúkọ Ọlọ́run búra pé ẹ ṣe biometric ẹ tẹ̀ka torí tó o bá ti tẹ̀ka o ti ya fọ́tò. Bank account yín ẹ wá forúkọ Ọlọ́run búra pé kò sí fọ́tò yín bẹ́ẹ̀. Kí ló dé tẹ́ ẹ fẹ́ sọ wá di stone age báyé bá lajú ẹja lajú ntọ́lọ́mbá ní a máa ṣe ńlá ní ṣe apá kan ní èébú tí wọ́n bú Islam nísìn wọ́n lá nàbì fẹ́ ọmọ ọdún 6 ó dẹ̀ bẹ̀rẹ̀ sí bá sùn lọ́mọ ọdún 9 apá kan àwọn àfáà jáde pé ẹ má gba àdíìsì yìí gbọ́ ẹ má gbàgbọ́ ẹ̀yin kan ní lóòótọ́ ni ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní lóòótọ́ ni ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wàláhì tá ẹ bá jẹ́ kí ọmọ yẹn lọ lé ọkọ ní ọmọ ọdún 6 kán sì máa kó bá sùn fún lọ́mọ ọdún 9 ẹ kì í ẹ ṣe súnà. ẹ jẹ́ kí ọmọ yẹn lọ lé ọkọ lọ́mọ ọdún 6 ẹ fi fọ́rọ̀ ẹ̀yin kẹ́ ẹ wá jẹ́ wọn máa bá lò pọ̀ lọ́mọ ọdún 9 àwọn àgbà pé ẹ ṣe súnà wàláhì ẹni tí ọlọ́pàá ó kù sẹ́wọ̀n ní ọ̀pọ̀ ntí ò possible tẹ́ ẹ̀dẹ̀ ń rà bọ́ ànábì lọ́rùn lóòótọ́ ni ànábì ṣe báyìí lóòótọ́ ni ànábì fọmọ ọdún 6 àníwọ̀ náà àwọn ọmọ tiẹ̀ náà tiẹ̀ jóbìnrin fi fún àwọn èèyàn kan fẹ́ lọ́mọ ọdún 6 náà kí ló dé tó lè ṣe súnà débẹ̀ ṣe súnà yẹn ò ṣe é ṣe ni àmọ́ ọmọ súnà kókó yàwó 4 jọ àmọ́ ò lè ṣe súnà kọ́ fọmọ rẹ ọmọ ọdún 6 kó mú lọ lé ọkọ súnà wàá dànù tó ṣe yàrá dalẹ̀ ayé. fẹ́lítẹ̀ni yóò ṣẹ̀fẹ̀ àkùmù iná ṣẹ̀fìyà ìdá lámúyù ní àmàmúrò iná ṣẹ̀fìyà ìdá lámúyù ní àmàmúrò. ẹ wá rí i níparí gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń bá wọn mi fún wọn lésì mo ṣàdúrà fún yín ẹ ní máa padà sí ibò. gbogbo bí ẹ ti ń rówó ra data ọba mi ọmọ provide fún yín tèmi ni pé ẹja wà lálàáfíà Islam kárọ̀bá fún kárájòyè fún kò sínú Islam táwa ká o àmọ́ bí ẹ ti ka ti yín Islam káwọ́ àgbà ńlẹ̀ kò sínú Islam táwa ká o zunna tó dáa táwa mọ̀ nírú Timran ẹlẹ́hàn yẹn àtàwọn míì tí wọ́n jọ bẹ́ẹ̀ ẹ̀rí súnà kankan fúrọ̀ dáin tẹ́ gbédè yìí eléyìí àwọn súnà Kasongo yéye eléyìí ó lè nílẹ̀ Yorùbá o á padà ṣe mítìn lẹ́yìn lórí gbogbo yín ìpàdé gbogbo ẹlẹ́sìn ìpàdé àlàáfíà ṣe lérò pé lè stop ẹ ni ẹ lè stop ẹ à nígbà fún yín àtẹ̀yìn àtàwọn tí wọ́n ń ṣe bísínẹ́sì pé kílù kan control ẹ Yorùbá à nígbà kò possible ẹnìkan ní ibi wọn bá ti ṣe súnà á lù yín pàmbẹ́ ní ayé tó lófin yìí àwọn ìjọba àwọn olóṣèlú ń wò yín náà torí pé wọ́n lò ó lásìkò ìbò ní o wàláhì tí wọ́n lò ní o division tẹ kọ́ọ̀sì yìí ni wọ́n lò tí wọ́n fi dìbò tí wọ́n fi rọ́nà lọ kí ló dé tẹ irú tẹ fẹ́ ṣe lọ́yọ̀ Aláàfin tó jẹ́ ìlú tèmi ẹ ṣe ní ìlú tiyín náà ṣé dandan ni kó jẹ́ pọ̀yọ́ ni ètò ní àwọn aráàlú ẹ̀ gan wọ́n láwọn ọ̀ràn ń sẹ́ bí wọn bá rán mi sẹ́ ìlú mi sẹ́wọ̀ ni wọ́n wà rán láti bo síbo. Innamal mu'minina ikhwa lẹ́ẹ̀mọ̀ wí níjọ́ tẹ́ ẹ bá fa wàhálà tí wàhálà bá dé àmọ́jọ́ ara bá tù yín tán gbogbo wa lẹ́ẹ̀mọ̀ fináràn ní dìkìrì kí ló dé wọn èso ẹran mẹ́ran kíkan kankan pa eléyìí tí ń lérí ní Suleja mo fi ọba tẹ́mi mi bẹ̀ lọ́wọ́ ẹ̀bùra Ọlọ́run tí ì pé kárí kámú ni o wàláhì ibi ìtànà lọ́hùn náà lọ́bẹ̀ òun náà lọ́bẹ̀ o gbogbo ẹ̀yin tẹ́ ń bà wá ló kọjẹ́ nílẹ̀ Yorùbá kì í ṣèmi nìkan fídíò bàbá Mudiru ń bẹ́ẹ̀ bàbá Mudiru Markaz Hafidhahullah ó wà ń bẹ́ẹ̀
gbogbo àwọn àfáà ńláńlá yẹn láti bẹ́ẹ̀ páìlì ìjọba ṣe páìlì tìjọ síjọ tí wọn náà ràn wá lọ́wọ́ torí wọn lọ ràn wá lọ́wọ́ tó jẹ́ kára àwọn fídíò yẹn kó jọ tiẹ̀ náà á páìlì ẹ̀jọ́ bẹ́ẹ̀ bá ti fún wa lálàáfíà wà láyà wa ní ó fún yín lálàáfíà ẹ jẹ́ àjọ gbáyé rọrùn ni ẹ má sọ Yorùbá dọ̀tá ara wọn ọmọ akéwùgbẹ̀rù wító mo ní kí ẹ má ṣe kà nítorí pé rere lÓlúwa fi ń san rere. ẹ̀dá ẹ̀ ṣe rere nítorí ọ̀la. ẹ̀dá ẹ̀ hùwà rere nítorí ọ̀la. ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù. kò sẹ́ni tó mọ̀lá àyàfi Olúwa. ẹni fẹ́ra lé ẹ bá lè ṣe Akéwùgbà Gold dòwò pọ̀. gbogbo ẹni tẹ́ ẹ mọ̀ pítì mi pé wọ́n ń bà mí lórúkọ jẹ́ wọ́n ń dráàgì mi ó ti di ẹran ara mi kò ní mínì kankan sí mi kò tún ara lára mi ní tí mo kàn nídìí lọ́dọ̀ tí ní pé ẹ mọ̀ bá ń dá wọn lò ẹ mọ̀ bá ń kó fún wọn padà ní tí wọn bá wọn ló sún wọn ẹ mọ̀ dá padà fún wọn